Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. àwa ìsọ̀rí lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé atọrọ àlékún kẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run ṣe ní ìkẹ́ àánú fún gbogbo àgbáyé kí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá kí Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo àwọn tán jẹ́ sàbí ànábì àwọn ará ilé ànábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run ọba lódodo àmín. ará lọ́kùnrin lóbìnrin a kí yín káàbọ̀ sórí ètò wa tòní níbi tí a ti ń dára lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. lálẹ́ òní a fẹ́ yẹ ẹni tí ń ṣẹlẹ̀ lágbàáyé wò nípa ogun tí Israel tó gbé ti Palestine. eléyìí jẹ́ nǹkan kan tá a ti sọ̀rọ̀ lé lórí ní nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nígbà tí a pe ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tá a ní láwùjọ wa Professor Hamza Ishola Abdulrahim kan wá tàn mọ́lẹ̀ sí kí ló tiẹ̀ fa ogun láàrin Palestine pẹ̀lú Israel. àwa rí i pé dájúdájú ìtàn tó wà lákọọ́lẹ̀ ni pé Israel ò ní ilẹ̀ níbì kankan until 1948 níbi tí wọ́n wá pè nílẹ̀ wọn nísìn bí ẹni pé Palestine lọ́yọ̀ ọ̀dà abẹ̀ fún wọn pé ká máa gbé bẹ̀ ni ibẹ̀ náà wá ń gbé ni wọ́n dá orílẹ̀-èdè lẹ̀ tí wọ́n ti ń wá agbára kún agbára ìgbà wọn á rí i pé àwọn ní agbára tán ni wọ́n wá ń fi agbára náà bá àwọn onílé jà yìí pé ibi tí wọ́n fáwọn ò tó àwọn fẹ́ mú sí i. mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Israel wà lórí bí wọ́n ṣe fẹ́ lọ gba Gaza tí jẹ́ olúùlú fún Palestine. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó wá lìdí sí pé àwọn tí ń tiẹ̀ wọ́n á mú rìpọ́ọ̀tù wá táwọn jẹ́ journalist táwọn ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wọn. àwọn bíi 7 ní Israel ni wọ́n padànù ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn làwa ń yẹ̀wò yìí pé ilé ayé tá a wà yìí náà tó níbẹ̀rẹ̀ tí ó sì lópin káwọn sì lẹ́mìí aburú ká máa pa àwọn èèyàn bó ṣe wù wọ́n báyà àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. àwa rí i pé yóò dáa ká pé àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ nípa tí ń lọ láwùjọ wa tí a mọ̀ sí mass communication kán bá yẹ ní tí ń ṣẹlẹ̀ yìí wò àti pé bóòlù láti fẹ́ wá gbòó dẹ́kun fún ní orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́. akí àlejò wa pàtàkì tí a gbé wá lónìí tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ gíga yunifásitì Ìlọrin tá a mọ̀ sí senior lecturer Dr. Ọba Abdulkadir Laro akínwọn káàbọ̀ pé salamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. akín káàbọ̀ sórí ètò yìí. alhamdulilayi. Ọlọ́run jẹ́ kárí ra wa pẹ́. àmín. kó gba gbogbo ọ̀nà ìjọsìn wa lẹ́sìn fún wa. àmín. ó ṣe ní láàánú pé jòjúmọ́ ayé bá a bá sí rédíò àbá àwo tẹlifíṣàn láàrin ibi tí Israel ti ń dáná ya àwọn Palestinians láti lè pa wọ́n dànù. ó wáá jẹ́ òun ìbànújẹ́ fún wa yìí pé nílé ayé tá a wà yìí a ní Commonwealth ń bẹ United Nations ń bẹ ọ̀pọ̀lọpọ̀ organization ń bẹ kì í ṣe pé wọn ìdásọ̀rọ̀ yìí níbi tó bàjẹ́ dé yìí Israel sá ń pa àwọn èèyàn náà lọ ni. àwa ni èèfì dórí àwọn 7 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa yìí òní kan ti ń pa àwọn journalist tí ń rìpọ́ọ̀tù tí ń ṣẹlẹ̀ ní Gaza. kẹ́ ẹ bá wa yẹ̀ wò kí ló fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí àti pé bóyá láti fẹ́ wọ Ìgbòho dẹ́kun fún.
adúgbò fọlọ́ alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin ọlọ́run lọ́ba alágbára tí ń ṣe pín nǹkan fún ìyàwó bá ṣe wù ú. ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ Israẹla gbogbo àwọn bàbá wa ni wọ́n wà nílé ni wọ́n mọ̀ wọ́n. àwọn náà ń pè ní Bani Israẹla. kódà bí wọn ò rí wọn rí wọ́n sì ti ròyìn wọn nínú àwọn tíratírà lọ́pọ̀lọpọ̀ àwọn afá àti sọ̀rọ̀ wọn. Quran náà sọ. Quran náà sọ àyínú Quran náà ni wọ́n ti mú wọ́n kọ sínú tíra. kálukú náà lọ má tán wọn bí wọ́n ṣe dé ilẹ̀ Misra. kó tó wá di pé wọ́n wá gbogbo bí ànábì Musa ti kó wọn lẹ́yìn tí wọ́n fi takú ibi ìlà lọ tó fi wá di pé wọ́n wá ń rìn kiri. nígbà táwọn náà rìn mòrò pé ń bọ̀ sú wọn wọ́n wá ibi tí wọ́n dùn. ẹ dákun kẹ́ tó tẹ̀síwájú ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ lẹ́nu yín kọ́ hàn sí gbogbo wa o yí pé àwọn Israelite tá à ń sọ yìí bí mùsùlùmí bá tiẹ̀ ń bẹ kọ̀pọ̀ nínú wọn bí aláìsí ni wọ́n ṣe Christian o Jew lọ́pọ̀lọpọ̀ wọn. Jew lẹ̀sìn wọn. headquarter wọn ní Jerusalem mùsùlùmí pọ̀ ju àwọn Christian lọ ó sì pọ̀ ju àwọn Jew lọ. àwọn Jew gan ti ẹ̀ gbà pé ẹ̀sìn lẹ̀sìn Christian. Allahu Akbar. àwọn gan gbà. bẹ́ẹ̀ni. wọ́n máa ń ṣàtàkùn àbí àwọn fẹnu tẹ́lẹ̀. àwọn náà ń ṣe Judaism tí wọ́n recognize anabi Muhammad wọn ò sì recognize Jesus Christ tọ́jà anabi Isa tí ọlọ́wọ́ lọ́wọ́ ọba àtàánú rẹ̀ kọ́ mọ́ bá wọn. ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ti wá rí báwọn. ẹ rí i pé wọ́n máa ń sọ̀rọ̀ wọn pé wọ́n pa wọ́n nígbà wọ́n wà ní Germany wọ́n pọ̀ wọ́n ti wá di ohun wàhálà sí ọrùn àwọn ilẹ̀ Europe. ibẹ̀ ni wọ́n wà tẹ́lẹ̀ wọ́n wà tẹ́lẹ̀ wọ́n fọ́n ká ní wọ́n pọ̀ ní Germany. so wọ́n wá ibi tí wọ́n fi wọ́n sí. so wọ́n sẹ́yìn pé ní ibi tí wọ́n rò pé àwọn tọ́ sí láti dúró iná ni ibi tí wọ́n lọ mú ní Palestine yẹn. wọ́n wá ṣàṣe nígbà ọ̀ya ẹ rí i pé Ottoman Empire nínú ẹ̀sìn Islam àwọn oríṣiríṣi ńgbà tí ọ lọ síwájú lọ sẹ́yìn ìyẹn ní agbára Islam bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n sàrí pé àwọn ẹ̀yìn àwọn ọmọ ọba ní Israẹli wọ́n ń dà wọlé gidigidi wọ sí ilẹ̀ èwo ló dé tọ́ àwọn tọ́jà lágbára ń jọ́ náà tá a mọ̀ sí àwọn òyìnbó amúnisìn wọ́n wá kóra wọn jọ wọ́n á wo pé ibì kan ẹja fún wọn ní ibi kéré gbódùn mọ́ àwọn Palestinian jọ ní ọdún 1948 kan 1948 nù. Allahu Akbar. èyí ń jẹ́ pé ọ̀fẹ́ tọdún bíi méjìlá sígbà táwa tó wá gbòdì òmìnira. bẹ́ẹ̀ni bí ọdún méjìlá sígbà táwa tó gba òmìnira làwọn ti ń ṣẹ́tù sílẹ̀ Palestine. wọ́n wá fún wọn níbẹ̀ ipe wọn máa lò. tọ́ bí àlejò bá ju wọ́n ní bí ìyáálé yẹn ní bá bí ìyàwó yẹn ní bá ju ìyáálé yẹn ní lọ. bẹ́ẹ̀ni ìyálà pé. bẹ́ẹ̀ni. àwọn Palestine àgbà túláàsì. ọ̀dà ṣébi wọ́n fún yín nù ẹ̀dùn ọ̀nbẹ bó jẹ́ pé kò dùn mọ́ wọn. torí ilẹ̀ wọn ni ilẹ̀ Palestine náà fi wọ́n sí. bẹ́ẹ̀ni wọ́n wá ń bẹ́ẹ̀ àwọn Arábù tí wọ́n jẹ́ ọmọ ìyá àwọn Palestine yìí àwọn wò pé irú kí ni eléyìí wọ́n bára wọn jà ogun ní 1967-68 ṣùgbọ́n àwọn Israẹli yìí táwọn ti mọ n táwọn fẹ́ ṣe wọ́n múra ju táwọn yàrá búrò lọ. wọ́n tún rí support America náà. gbogbo ẹ̀ wọ́n múra sí wọ́n borí lọ́nà kan èyí òun tún wá kàn yẹ mọ́ agbára pé ọtí ẹ̀ ti dà àti wà ń bì ìjẹ́ tán wá kàn mọ́ agbára wọn wọ́n wá bẹ̀rẹ̀ intan pé gbígbalẹ̀ kún yìí tí wọ́n fún wọn torí wọ́n rò pé àwọn pọ̀ ju tí wọ́n fáwọn yìí lọ. wọ́n á bẹ̀rẹ̀ sí ní bí wà tí yẹn ṣàpèjúwe nísìn ká sọ pé ní nígbà tí ìjọba Nàìjíríà gba Àbújá ibi ìyá máa fi ṣe federal capital kálukú mọ ibi tó dé. bẹ́ẹ̀ni. nígbà wọn wà ó fẹ̀rẹ̀ wọ́n ti wọ́ lọ́kọjá. èwo ló dé. káwí káfọ́ wọ́n ti súnmọ́ Oǹdó. wọ́n tún yà lọ àwọn tọ̀hún náà wáyé dèbò èyí ṣe ẹ ti àgbọn bá ní tan ká tún fa ní tan ya ẹ ti wàá gbàgbé bí. bá a ṣe fún yín lọ. ọ wá di pé àwọn tọ̀hún náà wá ṣètò ara wọn lórí oríṣi ọ̀nà láti jàjàgbara. ìtọ́fà wàhálà yìí nù.
nígbà bí ìjàjàgbara yìí ni wọ́n ti wá ń bá lọ àwọn kan nínú wọn nínú àwọn Palestinian yìí wọ́n rò pé táwọn bá fi ọ̀rọ̀ òṣèlú ṣe yọ yanjú pé ọ̀dà ẹja bára wa sọ̀rọ̀ pé àgbà kẹjù báyìí lọ èyí náà mọ̀ jù báyìí lọ òun la fi mọ Yasser Arafat tí máa lead wọn ẹ̀rí pé àwọn àwọn tí wọ́n gbọ́ wa lé tán máa ń gbọ́rọ̀ yìí jọ̀hún wọ́n máa dákọ̀ Yasser Arafat nílẹ̀ Kudus ló ti wá èyí ń bá a lọ fá wọn ò rójútu rẹ̀ kọjá sí nǹkan kan àmọ́ ní 1993 wọ́n ń pe kinní kan ní Oslo Accord wọ́n lọ lè jókòó ìjọba àgbáyé àwọn United Nations tẹ́ dákọ̀ wọ́n jókòó wọ́n á wò pé èwo ló dàbí ẹni pé ó bójú mu lérí ọ̀rọ̀ yìí òun ni kí nítorí pé Israel ọ̀tí ẹ̀ fẹ́ gbà pé kí Palestine ọ̀tí ẹ̀ mọ ẹbẹ̀ gẹ́gẹ́ bí ìlú. wow so tenant tó fẹ́ lé landlord kúrò nínú ilé. so àwọn wá ní òkè tó lè ran kínní ní kéní àwọn Palestinian mi náà bẹ táwọn náà rò kọ́ yẹ kí Israel wà níbẹ̀ gẹ́gẹ́ bá sọ ṣáájú sẹ́ni kó ti wá di àlójútó ẹ̀ mọ́nu. bẹ́ẹ̀ni àwọn á ní ọ̀dà àǹtí ẹja dọ́là ní méjì. tọ́ Israel ibi tí wọ́n fún ọ nígbà tó kọ́kọ́ débi yìí wọ́n fọwọ́ mú ẹ̀yin náà tó jẹ́ Palestinian ẹ̀ fọwọ́ mú ayé ibi ṣùgbọ́n nǹkan kan bẹ tó yẹ ká fura sí. náà tí a rí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan wípé tí a bá lọ sí hajj inú àwọn ìlú tá a tún fẹ́ máa dé iná ni Masjid al-Qudus ní Jerusalem ibẹ̀ ló wà. lápapọ̀ sẹ́yìn sọ pé ó gba àwọn ànábì Israẹli tá a mọ̀ bẹ́ẹ̀ni gbogbo wọn ló ní nǹkan ṣe àbọ̀rọ̀pọ̀ ló ní nǹkan ṣe pẹ̀lú Masjid al-Qudus. so àwọn Israẹli yìí wọ́n rí i pé ibi tó bíbọ̀ sí Kudus bá wà gbọ́dọ̀ ní agbára níbẹ̀ wọ́n á fẹ́ gbà bẹ́ẹ̀ kò sí sínú ibi tí ó yẹ kí kọ̀ọ̀kan wọn rárá. èyí ń ànígbà àgbà nǹkan méjì wà ní wọ́n fẹ́ gbalẹ̀ kúnlẹ̀ kí wọ́n lè ráyè kọ́lé sí wọ́n sì ti gbà á tí èèyàn bá wo máàpù àwòrán Israel tẹ́lẹ̀ àti ibi tí wọ́n wà nísìn ibi tí wọ́n ti bí ìgbà tí èèyàn sọ pé èèyàn wà ní Kwara State nísìn ilẹ̀ káfílọ́ọ̀rì júwe ibi táwọn bá ń pè ní òkè dí oúnjọ́ bẹ́ẹ̀ni wọ́n mọ bí wọ́n fún wọn ní GRA káti wá máa rẹ́sẹ̀ kó ó ti kọjá Sabo line bẹ́ẹ̀ni kọ́dọ̀ tó ti wọ Balógun Fúlàní wọ́n bá ń kọ́lé ìjọba síbẹ̀ pé èyí ṣe tààràn yín sẹ́ ọjà là ń lọ sẹ́ríkì wàhálà tiẹ̀ ti dénú so èyí òun lọ́ fa ká sọ kó yí báyìí kí ló fa ẹlòmínà kí ló tẹ wàá fàjà yìí náà. ìdílé ń gbọ́ yìí. sẹ́wọ̀n kí ni tí èèyàn méjì bá ti wá ń jà báwọn. olóyìnbó wọn ní the first casualty in war is the truth. èyí tí kọ́kọ́ máa sọnù láyé tó bá di pé ìgbà ogun. bẹ́ẹ̀ni òun lò dodo bẹ́ẹ̀. kí ni gan-an. wọ́n jà náà ni wọ́n máa wí kálukú ọmọ àròjọ tí ó gbé. wọ́n sì ní. àtàlábòsí àtẹ̀tí sòdodo. sàyódùn lẹ́lẹ́jọ́. sàyódùn. òun lẹ́lẹ́jọ́. lẹ́lẹ́jọ́ bí ẹni tó bá kọ́kọ́ bá pàdé ni kí lè à ń ṣe bẹ́ẹ̀ pé à ń jà ní tọ́lá kálukú yàn mí jẹ ni kíní kan ṣe kíní kan yóò múra yóò dùn. níjọba tó pàdé ẹni kejì ní o tó mọ lẹni o tó ní balance information lórí ti ń lọ. ẹni ayé wa fún níṣẹ́ òun ṣe ibi àwa ń lọ gan lónìí nù. naam ní àlọ́ oníròyìn. ọ̀dà ìwọ lọ lè ràn bẹ́ẹ̀ já mọ tí ń ṣẹlẹ̀. tá a bá mọ tí ń ṣẹlẹ̀ gan-an a lè mọ tá a dá sí mbẹ́. kó tó dìgbà yìí kí ni ààyè tí àwọn Israẹli fún àwọn oníròyìn. ibi tí ń bọ̀ dànù. tọ́ n kò tí wá di pé ní ẹ pè èèyàn míì wá kọ́mọ wá bá yín kọ́mọ sọ tí ń ṣẹlẹ̀ fún wa. àwọn ọmọ Israẹli táwọn wá mọ̀ pé àwọn làwọn ń ṣàṣejù. wọn wá fẹ́ kí oníròyìn wá. wọn ò fẹ́ káwọn international reporters kó cover ń táwọn ń ṣe. wọ́n ṣe àwọn oníròyìn àgbáyé tí wọ́n ń lọ bẹ̀. àwọn náà èyí tí wọ́n tún rán lọ bẹ̀ náà wọ́n yéé ṣẹni tí ó jẹ́ wípé ó jẹ́ ni tí yóò fojú òdodo wò tẹ́yẹ́yẹ́ àwọn náà tún ní interest gbogbo táwọn ń gbọ́ èyí ń wá lọ́fà lẹ́yìn lóde òní ẹ̀ máa gbọ́ iléeṣẹ́ tẹlifíṣàn kan tó ń pè ní Al Jazeera
ẹ rí i pé àkọ́kọ́ gbà tá àkọ́kọ́ fi tẹlifíṣàn wọnú ogun ní 1990 ní nígbà Gulf War tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní rí bí wọ́n ti ń ja ogun gan yàtọ̀ ń pa àwọn ròyìn fún ni bẹ́ẹ̀ni tí wọ́n mọ̀ ju wọ́n bá bẹ́ẹ̀ mọ̀ rí bí fisikálẹ̀ nígbà wọn làwọn yẹn ti wá rí i pé tẹlifíṣàn yìí yẹn gbọ́dọ̀ filẹ̀ fáwọn kan pé fáwọn kan ni wọ́n ń lò ẹ̀dá náà ní tiwa àwọn ìjọba aládé lẹ́bàá tá à ń pè ní kọ́tọ̀rù àwọn ni wọ́n wá gbé iléeṣẹ́ tẹlifíṣàn àjàsíra kalẹ̀ nígbà tá àjàsíra ti wá débẹ̀ ẹ̀kọ́ ti dojú méjì kì í sojú kan mọ́ bẹ́yìn bá fojú tiyín wò àánú ò fi ojú tàwọn wò tiwa wò gbogbo èyí tá à ń gbọ́ tẹ́lẹ̀ tọ́jà bẹ́ẹ̀ ni pé nítorí tí wọ́n máa ń sọ fún wa nínú ìròyìn tẹ́lẹ̀ ni pé ní àwọn kí là ń pè wọ́n ní èdè òyìnbó àwọn tí wọ́n de nǹkan mára ẹ̀pẹ́ ìlọ́pọ̀ jù tá a máa rí gbọ́ tí wọ́n á sọ bọ́ǹbù wọ́n á sọ bọ́ǹbù àná èèyàn sì mọ́ lọ lè para rẹ̀ suicide ọlọ́wọ́n ọ̀fẹ́ nínú ẹ̀sìn léyìí tó sì jẹ́ wípé tiẹ̀ lárí ẹni ó jánilé kan náà tọwọ́ bọ sọ ààrí ti tiẹ̀ jánilé kan náà tọwọ́ bọ sọ ní ti Israeli àwọn àjẹsíra náà wá ń gbé yun náà jáde ẹni tẹ́ ló fọwọ́ gbà yín yìí ẹnìkan ló ti já ilé kan náà tó fi fọwọ́ gbà yín kí èèyàn tó di pé yóò kàn di kan mọ́ra matadom fighter kó tó di nǹkan mọ́ra kó sì rò pé òun lọ lè para wọn yóò níbi tí ọ̀rọ̀ dé èyí ò nìkan káwọn gbọ́ a bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ tí àjàsíra ń sọ a bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ lóríṣiríṣi nǹkan aburú táwọn ọmọ Israẹli ń ṣe fáwọn ará Palestina àtìgbà tó ti wá dà báwọn ẹ̀pá sì rí túnù bẹ́ẹ̀ni ó ti wá di pé ní ó yẹ ká wá nǹkan ṣe sí àwọn oníròyìn yìí o wọn ò rí nǹkan ṣe sí wọn kí wọ́n mọ̀ wá nítorí pé òfin àgbáyé gbà pé kí wọ́n wà mẹ́kàn ọmọ lọ́dẹ wò tí wọ́n bá ti wá rí pé ìwọ yìí lọ sẹ́nu bébébébébé jù nínú àwọn tí ń ròyìn fún àwọn tí yìí wọ́n tágẹ́ẹ̀tì wọn pé ní Yorùbá sì ní ẹjọ́ láàárọ̀ fóògùn kó tó jẹ́ wọn ò wá ní kànṣàdédé wá kán mọ̀ wá pé ẹ sì ń pa àwọn oníròyìn wọn wàá fún un lóko wọn lè ní terrorist ni fi ara àwọn Hamas ní ní ara àwọn tí ń jàjàgbara fúnlẹ̀ Palestinian bẹ́ẹ̀ni àwọn tí wàá pè wọ́n ní àwọn agbésùnmọ̀mí so ẹni tó bá fẹ́ pa nínú oníròyìn wọn ò ní ṣiṣẹ́ fún Hamas ní irú ẹ̀ ni wọ́n ṣe ní ọjọ́ kọkànlá oṣù kẹjọ tó kọjá tí ìjú bí ọ̀sẹ̀ bíi méjì kan lọ bẹ́ẹ̀ni síra wọn yìí bẹ́ẹ̀ni ọmọ tí wọ́n pa ń pè ní Anas ìgbà táwọn oníròyìn ò rí ọmọ ẹ̀yàn fi ránṣẹ́ lọ síbẹ̀ mọ́ wọ́n wá ń lu àwọn ọmọ tó jẹ́ ọmọ ìlú tó wà ní táwọn wá ń lu ẹ máa sọ tí ń ṣẹlẹ̀ fún wa ọ̀kan ni wọ́n ní Anas yìí òun wa máa ń ròyìn ọmọ kékeré ni kì í ṣàgbàlagbà púpọ̀ ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n ni 28 years ni born 1996 ọmọ méjì péré náà ló bí láyé Allahu Akbar tí wọ́n fi di pé wọ́n pa ẹ̀ sẹ́mọ̀ pé ní ẹni tí wọ́n ti ń pààyàn ní gbogbo gbà sẹ́ni ọ̀rọ̀ pípa nìkan là ń gbọ́ ni èmi báyàn yàn rẹ́sì kí n sọ yóò lẹ́ẹ̀k níjọ́ ní ipe mo bá ọmọ Palestinian pàdé táàjọ ń ṣe program at PhD level ní Malaysia mo wá ń bi lórí ìṣe ọ̀rọ̀ àwọn kan tí ń ṣẹlẹ̀ ó wá sọ fún mi ní ó ní tí wọ́n ń ṣe fáwọn ọjọ́ ọ̀rọ̀ pípa lọ ó ní omi iná lọ́dọ̀ Israeli lọ́wọ́ àtọ́ níjọ́ wọn bá ti fẹ́ hàn lè mọ̀ wọ́n sì tì kí wọ́n fẹ́ fi gbáyé ó ní oko táwọn bá dá tó bá dásìkò gbà tí àwọn fomi sí wọn tẹ̀ ní yóò dìgbà kórè báyìí àwọn fomi sí wọn ò tí omi àbí ká máa fàṣọ díẹ̀díẹ̀ wọ́n bá sì dìgbà tí wọn ò tún wá dá airport tí wọ́n ní ìyẹn tí Israel ò fẹ́ kó máa ṣẹlẹ̀ tí wọ́n fi ní tí wọ́n fi gba ti Oslo Accord òun ni pé Palestine wọ́n náà máa bẹ gẹ́gẹ́ bí ìlú tí ó ní àṣẹ lórí ìlú rẹ̀ sẹ́kí tó bá ti jẹ́ pé òun náà ní ìlú tí ń control territory gbogbo téèyàn máa ní téèyàn fi jẹ́ alága ìlú náà ní yóò ní airport títí ẹ̀ àwọn eléyìí wọn ò lè jáde kó ń lo wọn àbí kó dé Tel Aviv ní olú-ìlú àwọn Israel so tó bá dìgbà tí sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Arab tẹ́ẹ̀ máa ń rí àwọn nǹkan oko ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní wá láti ilẹ̀ Palestine oko náà ń dá o wọ́n bá dìgbà táwọn tó jèrè pé wọ́n kó jáde wọ́n sì ti airport so ọ̀rọ̀ pípa nìkan lè ń rí sẹ́ẹ̀fẹ́ ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé wọ́n starve wọn èyí wọn náà economic warfare nìyí wọn sẹ́ẹ̀fẹ́ ẹni tí òrò ń jẹjẹ tó wá jẹ́ pé bí ẹ̀rùn ló ti dàgbà ẹ̀yẹ wúrọ̀ ọmọ Hamas ta ló bí wọn méjì yìí nísìn
tí wọ́n pa nísìn àwọn ọmọ rẹ̀ tẹ́kínú bẹ́ẹ̀ náà wọ́n ti bí wọn dàgbà irú èèyàn olè rò pé yọ̀jẹ̀ yóò ronú dáadáa kan sáwọn ṣọ́ọ̀ṣì kò lè rò so àti bá a sọ̀rọ̀ kò ní kankan míì tí ń rò gbèsè rẹ̀ ju pé tọ́ ó dà bóun náà bá tiẹ̀ kú kóun náà kúkú ipò náà rí kinní kan sí. Dr. Abdulkadir ẹ jẹ́ ká wá ro ntọ́tọ́ sí àwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn nínú ogun tí Israeli first lé àwọn Palestinian lórí àwa jẹ wọ́n ní gbèsè àdúrà ká bẹ̀lẹ̀ fún ọkọ lọ́nba sí wọn lẹ́nu àlùjánnà àwa bẹ̀ Ọlọ́run pé kó bá dáwọ́ ogun yìí dúró amẹ́yìn gẹ́gẹ́ bí ẹnìkan kí lè rò pé a fìrí wàgbò dẹ́kun fún calamity tó bá Palestinians yìí. sẹ́wọ̀n pé ní wọ́n ní. torí irọ́ ní Israeli ń pa wọ́n ní ceasefire àwọn ti ceasefire kò sí wàhálà kankan mọ́ wọ́n resume firing Gaza kódà láàrin ọ̀sẹ̀ kan ni wọn sì sí ìdáwọ́dì sí èyí tí wọ́n tó ń pariwo láìpẹ́ nípa àwọn lọ take over Gaza. èèbù wọn gan tọ ultimate ibi tí èso orílẹ̀-èdè wọn ibi tí wọ́n lọ gangan nù. tọ tẹ́ ẹ bá díjọ́ tó máa láwọn ṣe ceasefire níta lè tú ceasefire lóde Yorùbá ká lè yàn pẹ́ rọrọ. òní ceasefire lọ́dọ̀ tí wọ́n. kí wọ́n pẹ́ rọrọ ni wọn ò dájà dúró. láti wo pé ibola tó hit. yín kàn ń sọ ni tó bá yóò tún gbì lẹ́ẹ̀kan náà ni. unexpectedly. tá a bá ní ẹnìkan sọ̀rọ̀ nínú àwọn OIC láìpẹ́ yìí. naam. ó ní kí la fẹ́ wí fáwọn ọmọ Palestinian amánisìn a ti sọ pé wọ́n ní sùúrù a rí political solution sí wọ́n ní sùúrù ó fẹ́ wọ́n tẹ̀ pé kò dùn mọ́ wọ́n gbà wọn ò torí rẹ̀ lò. peace Israel kó yé pààyàn nípakúpa mọ́ kò dáhùn. àwọn ìjọba àgbáyé tá a mọ̀ sí United Nations wọ́n kóra wọn jọ wọ́n wá conclude pé ní 2-state solution lélẹ̀ ìwọ fọwọ́ mú bíi kíni ọ̀fọwọ́ mú bíi kálukú ọmọ ayé ara tiẹ̀ Israel ló wọ̀ gbà. àtún àgbà àwọn Israel yóò lò kíní yìí náà bó o la ti mọ sàrọ̀ wà fẹ́ni tí ìkòkò pààyà rẹ̀ jẹ́ bó o la ti mọ sàrọ̀ wà fún rẹ̀ wọ́n ti wá mú jáde lára àwọn Palestinian ẹni tó sọ̀rọ̀ bá sọ̀rọ̀ àlàáfíà mọ́ aláṣejù ní Israeli yìí ò sínú. kò sáwà wí ń bẹ gbogbo ayé lọ́mọ yìí. àmọ́ níta bá tún wí fún Palestinian nísinsìnyí yóò ṣiṣẹ́ pẹ̀lú tójú wọn tó ti rí. àfi ká mọ ẹbẹ lọ́run fún wọn. àmọ́ àyà Kùránì kan bẹ tó ní Ọlọ́run mọ wàmá yẹ tẹ́kì láàyè jẹ́ alílà fún wa. arajà wáyẹ̀rì sùkù min haythu la yahtasibu wàmá yatawakkal ala Allah fahuwa hasbuhu inna Allaha balighu amrihi qad ja'ala Allahu bi kulli shay'in qadira. Ọlọ́run lè mú sùúrù wá níbi tá a fẹ́ ní sí. Allahu akbar ntòkùtà àmọ́ retí nù. ibi tọ́rọ̀ àdúrà ti wọlé nù àwọn ní jákàmù náà kò sí. ní jákàmù náà orí Ọlọ́run sì mọ̀ sí ti ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni kò sí ní tá a fẹ́ gbà nínú pé kí ọmọ Israẹli ó parẹ́. kò sí ní tá a fẹ́ gbà ń bẹ́ ọ̀tọ̀ wà nù prediction ti ń bẹ nísìn. ẹ̀rọ Ọlọ́run ni wọ́n. then you google it you find it. Ọlọ́run mọ bí òun ṣe dá wọn. àmọ́ kò sí àlàáfíà fáwọn ọmọ ìyá wa tí ń bẹ ní Palestine. àmín. so gbogbo mùsùlùmí ní responsibility láti máa ṣe àdúrà yìí ká sì máa bẹ̀ lọ́run lórí ẹ̀ pé kọ́lọ́run jẹ́ kó yá. number one. ìdẹ̀kùn wọn. number two ni pé ní gbogbo bí tá a bá ti ní opportunity. naam. irú ẹ̀ lèyí tí à ń ṣe lọ́wọ́ ẹ̀. èyí tá à ń ṣe yìí. naam. ibi láti ṣàlàyé fúnra wa. wa. nítorí pé tó yẹ ká fi bọ̀dọ̀ mọ́ ṣàlàyé fúnra wa ni pé ní àwa tá a jọ ń gbé ní Nàìjíríà yìí ní máa kàn wá o. àwa Christian àti Muslim la pọ̀ jù. bẹ́ẹ̀ni. a wà á bẹ̀rẹ̀ sí ni mo bára jà ní nǹkan tí ò lọ́nà tí ò lọ. bẹ́ẹ̀ni. òun làlàyé òfin gbọdọ̀ mọ́. ìtọ́ yanilẹ́nu lọ́kàn nínú àwọn olórí olódì kejì tí wọ́n fẹ́ máa ṣàdúrà fún Israel. èmi ò gbà pé èèyàn lè wà ní level yẹn kó tún demonstrate àìmọ̀ kan. sẹ́wọ̀n kí ni a gbọ́dọ̀ mọ́ wá ṣàlàyé fúnra wa pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o. ní tí wọ́n yé wọn nísìnyí. bọ́rọ̀ yìí ṣe láti gbọ́dọ̀ jó súra wa. àwa àtàwọn Christian àwa ńlá wà papọ̀ ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin ogun tí ń lọ láàrin Israel pẹ̀lú Palestine náà là ń sọ tàbí ká sọ pé ogun tí Israel gbé ti Palestine
ní àwọn Palestinians àwọn tí ì ṣe Muslim wà nù wọn tí wọ́n jẹ́ Christians. bó bá wá rí bẹ́ẹ̀ àwa mùsùlùmí àtàwọn tí wọ́n jẹ́ lẹ́sìn Kristi ó yẹ kájọ papọ̀ ni kájọ ké sí Ọlọ́run kó bá wa gbòdẹ́kun fún ìfẹ̀míṣòfò ní Palestine. Ogun kankan tí Palestine gbé lọ kó Israel, but ogun tí Israel ń bá Palestine jà tán pa àwọn obìnrin, tán pa àwọn ọmọdé, tán pa àgbàlagbà, tán pa àwọn arúgbó lọ́nà àìtọ́, òun náà la rí tó ṣe pé ilẹ̀ tí àwọn Palestine wà ni wọ́n ti wá bá wọn, orí ilẹ̀ wọn ni wọ́n bá wọn jà sí. abẹ́ Ọlọ́run ọba kó tètè bá wa gbòdẹ́kun fún aburú yìí, kó wá yí Israel lẹ́mìí padà kan lè mọ̀ pé humanitarian crisis táwọn ń kọ́ọ̀sì yìí yóò lábọ̀ kò síbi tí yóò jà sí tọ́ta ya pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ̀mí àwọn èèyàn ṣòfò is going to hell. no jahannam náà ni wọ́n padà parí sí. so kọ́lọ̀ ń sọ wa pẹ̀lú náà jahannama. abẹ́ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ gbogbo tí ìnira wà lágbàáyé Palestine láàrin ni ó tún wà láwọn bòmíì káàkiri. so kọ́lọ̀ ń kọ́ bá kó ìnira kó mẹ́fún gbogbo tí dẹ́kun wà ọlọ́mọ sọ ìnira síbẹ̀ láíláí ọlá la ilaha illallah. ẹ̀yin olùtẹ́sí sí wa tẹ́ ń gbọ́ àtẹ́sí ń wò wá. àlejò wa pàtàkì lé ní àwọn náà ni dókítà wa Ọba Abdulkadir Laro tí wọ́n jẹ́ ọ̀kan náà senior lecturers ní University of Ilorin tí wọ́n á dá alẹ́kọ̀ọ́ lórí wàhálà tí ń ṣẹlẹ̀ ní Palestine. kí Ọlọ́run bá kó bá ṣàlékún gbàdúrà fún wọn kó jẹ́ ká ríra pẹ́. adúpẹ́ pọ̀ fún yín jazakumullahu khairan wa barakallahu fikum. so ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ó bá di ijọ́ mẹ́jọ ẹ pàdé wa ọ̀rọ̀ ọlọ́kọláya la fẹ́ sọ. a fẹ́ mọ ibi tí àwọn obìnrin ti ń jìta nínú wa tí wọ́n ń hù nínú ilé, a sì fẹ́ mọ ibi táwọn ọkùnrin náà ti ń ṣàìdá kí kálukú wa ká pàdé pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ mẹ́jọ àti ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún ká lè gbọ́ tara wa ń bẹ̀ ká sì lè mú lò kó lè wúlò fún wa. Ọlọ́run jò rí bẹ́ẹ̀. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.